so àbára Ìbàdàn bóyá ọmọ Ìbàdàn ní mímọ̀ ṣùgbọ́n ó súnmọ́ kó jẹ́ ọmọ Ìbàdàn máa ń sekú sẹ́yẹ báyìí ìṣe mùsùlùmí díẹ̀ ìsọpọ́tì ẹlẹ́bọ díẹ̀ ìsáà máa ń ṣe yàmàyàmá tó máa ń ṣe yẹn. Alaikum salam Khalifa wa láti Ọ̀yọ́ hayyakumullah. Mo wá rí ọ̀rọ̀ tí ń sọ nípa tí wọ́n send nípa Dr. Sharaf Raji Gbadebo lórí ọ̀rọ̀ tí wọ́n sọ recently hafizahullah wa ra'ah kọ́lọ́n jẹ́ kí a rí dókítà pẹ́ kó ṣàlékún dáadáa wọn àti oore wọn kojú ogun ní ẹ̀mí ẹ̀sìn dáadáa tó báyìí lọ. Mùsùlùmí sí mùsùlùmí méjì a lè síra wa gbọ́yé lórí ọ̀rọ̀ àwọn masailu diniya so nígbà tí ó bá ti jẹ́ pé inú àwọn lubu au usulu hasadin so Ọlọ́run fààyè gbà wá so kí n kálukú ní ráàyè opinion títí ẹ̀ so ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ àwa ní gbé ọmọ ọba fọ́sùn a sì ní gbé Ọ̀ṣun fún ọmọ ọba so kéṣe nítorí bọ́ì tí ó sọ̀rọ̀ yìí ni mo fẹ́ sọ̀rọ̀ yìí o ẹni pé mo ní ẹ̀yin àfáà wa àti àwa ọmọ kéwú yín gbogbo tí ń jà àfáà lásìkò yìí sàwa ń mi ń tọ́ra fi as-sunna ni àbí mi ń tọ́ra fi al-mutasawwifin so abẹ́ni tó yẹ pé aslan kò sọ pé ibi tóun ní tìmáwù sí ni kò sọ pé ibi tóun wà ní so yóò kàn mọ́ ní mùsùlùmí lòun so gbogbo àwọn àfáà wa òun ni mo dájú ọ̀rọ̀ yìí kọ lẹ́yìn náà gbogbo àwa tá tó wá ń jọmọ kéwú ní apá tún pásì so tá ń jẹ́ ọmọ kéwú alùsùnà wal jamaa àti àwa tá ń jọmọ kéwú àwọn bàbá wa mú kí brọ́dà mi láti Èkó ọ̀rọ̀ Kamaldeen Adébísí Ọlálékan Ọlọ́run jàre pé Ajé Ibrahim Káyọ̀dé mú kí yín púpọ̀ àti gbogbo ẹni tí ẹ ti wà mítìn lè mọ̀ dá orúkọ yín gbogbo orú ran bí tọ́lọ́run bá ní àlèwà differences yìí kò hàn títí tó fi di pé nábàtà fi náà bíta àwọn kan hù jáde láàrin yìí tí wọ́n ń tàṣà dáadáa fi àṣà dì so tó ń ti bẹ́ẹ̀ nkẹyọ kan yankusuna ulama azal yawm yankusuna shay'un wahid ala wa huwa al-mudarat faqadna asàfẹ́kù fi máa bẹ́ẹ̀ nàná fi asal asr lásìkò táwà yìí ní táwọn ará ìjọ òun fi jù wá lọ́rùn kí ni nǹkan náà tó dín wa kù àtàwọn àfáà wa àtàwọn ọmọ kéwú òun náà ni al-mudarat mudaratu ni manage àwọn èèyàn látàrí tara wa kọ́ látàrí bí tá wà kọ́ bí tá belong sí kọ́ ṣùgbọ́n látàrí ẹ̀sìn tọlọ́hun so òun ló fi wá ń kó àwọn àbùkù yí ẹ̀sìn ẹ wo Dr. Sharaf hafizahullah wa ra'ah tí ẹ jẹ́ kí n play ọ̀rọ̀ tí ó jẹ́ kí n jáde kò ní ju 15 to 20 minutes lọ bí idhnillah mi ò ní ọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ bọ̀ mo kàn fẹ́ pè wá sákèsí kọ́lọ̀ ń jẹ́ àrígbọ́ yìí now ẹ ń fa igbó gan tó bá yá fa igbó gan tó bá yá wọ́n sọ pé aládò ó dà pé sọ́n àfà àwọn àfà àti orí wọn ò bá pé tó jẹ́ pé mo fẹ́ fún kí ẹ̀ sí ìdàdà nípa kò dá lọ. tó bá yá wọ́n sọ pé aládò kí ló tún pọ̀ pẹ̀lú àwọn àfà àti orí wọn ò bá pé tó jẹ́ pé ó dà pé skọ́nskọ́n ó ti ń mú wọn lọ́pọlọ. wọ́n ní ìṣẹ̀lẹ̀ sọmọ ní Ridwan àbí Ridwanullah wọ́n bẹ nínú àwọn orúkọ táwọn èèyàn máa ń sọmọ àmọ́ kì í sùn lóko tó dà kì í sùn lóko tó dà. mo fẹ́ gbọ́ la yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu téèkì tèmi bí mọ́sálà yìí mi ò fẹ́ dá sí òsín tó kàn mí pẹ̀lú ọ̀rọ̀ yẹn so ṣùgbọ́n nígbà tí robọ́ yìí jáde tí wọ́n ń bú dókítọ̀ kí ni tá a fi wọ́n dákun torí tọ́lọ́hun alákọ̀ọ́kọ́ ni pé èyí sàfà kí ló ń gbẹ́nu síbi ọ̀rọ̀ ẹ̀sìn sí ẹlẹ́ẹ̀kejì ní tó bá ṣe á jẹ́ mùsùlùmí èyí sàfà èyí tún wá sọmọ kéwú èyí sàfà èyí sọmọ kéwú ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n wá ń sọ wọ́n ṣe fátúwà rẹ̀ alálùkùwà gbogbo àwọn tí wọ́n ń dá sọ̀rọ̀ yìí gan mo fẹ́ kẹ́ tún ọ̀rọ̀ yín gbọ́ kẹ́ fi làákàyè gbọ́ tó bá yẹ pé mo kalẹ̀ fẹ́ ṣe ní kalẹ̀ tọ́pìkì rẹ̀ ni dókítọ̀ àti ọ̀rọ̀ nípa Ridwan tí wọ́n sọ but mi ò nídìí mi ò tẹ́ ní èèmọ̀ àti sàn kankan pa rẹ̀ but ẹ wọ́n rúbọ̀ yìí irú àrí fún wọn nìyẹn tó ń tó yẹ kí wọ́n á pè àwọn àtọ́yẹ ń dákọ̀ àwa àfáàsì àtàwọn ọmọ kéwú
náà pé gbogbo àwọn àfáà wa tẹ́ kù láàfáà wa lénìí kọ́lọ́run jẹ́ pẹ́ láṣáájú fún wa kọ́mọ́ máa náà kú lẹ́yìn yín nísìn kọjá náà dàgbà kọjá lò kẹ́yìn ló lò kọ́pọ̀ kọ́pẹ́ káwa náà tún wá lò kọ́pọ̀ kọ́pẹ́ bíi tí ju ti yín lọ lẹ́yìn náà lò dáadáa ju tàwọn tàná lọ. so ibi tẹ́ ti rí i pé ẹ dákun ẹ jí ẹ̀yin bàbá wa ẹ̀yin àfáà wa ẹ̀yin dakatir ẹ̀yin parafis ẹ̀yin asátìsà wa ẹ̀yin mashayikhana al-ajilla fi azal asr gbogbo ẹ̀yin àfáà wa ẹ dákun ẹja ẹ ṣera yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́yin bá ti ṣera yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ so tẹ́ kọ́ṣán gbogbo ẹni kọ̀ọ̀kan tẹ́ rò pọ́ mọ́ kéwù yín ni tóun fúnra rẹ̀ jura lẹ̀ pọ́ mọ́ kéwù yín lòun abẹ́rẹ́ tèmi ní ìsìn olókun dì wọ́n lè pè mí pé ya stop kí lẹ́ẹ̀kan náà ni wọ́n bí mi dá mọ́ ara máa ní delete Facebook mi wà láyé delete rẹ̀ ní delete rẹ̀ lẹ́ẹ̀kan tí ò ní pẹ̀ méjì mo ní ibi tábẹ́rẹ́ mi wà ó ní ọ̀lọ́dọ̀ àwọn alájà àgbà kò sí lọ́dọ̀ ẹlòmí ọ̀dọ̀ alájà àgbà nìkan ni tó bí so gbogbo àwọn míì náà tí ń kálukú náà wá ní tí máa jáde wá pé mo sọ ọ̀rọ̀ mọ́sálà bó sì yé mi mọ́ ni so àbí tí máa rí pé àwọn eléyìí wọ́n ń rí ìkànnú àwọn aṣáájú wa fi nínú ẹ̀sìn àbí wọ́n ń sàbò sí bí mọ́sálà kan tẹ́mi jáde fún un àbí kí máa rí pé ẹ̀sìn adójúlé àfa àwà yìí báyìí kí èèyàn ti máa gbóòórùn àbòsí tí mi máa ń jáde fún ni ẹ̀ ọlọ́run sì rọ́kàn mi so dókítọ̀ lórí ọ̀rọ̀ mọ́sálà rìdùwàníyà kí n pè é báwọn ni mọ́sálà rìdùwàníyà yìí pé ọmọ ń jẹ́ rídùwànù ọmọ ń jẹ́ rídùwànù kankan tí dókítọ̀ sọ máa play rẹ̀ nísìnyí bí ọ̀dọ̀ àfáà yìí nígbà mo ti ń play rẹ̀ o mo wá péjì àfáà lọ láti play rẹ̀ mẹ́ kọ́lọ́run bá ṣe dára fáfáà yẹn nínú àwọn tí wọ́n ń lo Facebook lọ́nà dáadáa òun làfáà rídùwànù wa hasabi ilmi aw taqdiri ana so irú ọmọ aládò yìí wọn kádà lómi lè ní ààrẹ bámọ́dá lóhun kò gbádùn náà kèéso òun lọ̀rọ̀ rẹ̀ kàn mí bì ṣùgbọ́n ọ̀rọ̀ àwọn àfáà wa ni wọ́n rí fi yìí tábà tí wọ́n ń sọ̀rọ̀ mọ́sálà ẹ̀sìn ọ̀rọ̀ mọ́sálà ẹ̀sìn kí n tiẹ̀ ẹ wo ṣé ẹni yìí ò tó bí dókítà ò tó bí lọ́mọ náà tó bàbá ṣe fún ṣé tó bá jẹ́ bàbá tó bí ọlọ́mọ ìwọ ọmọ Ìbàdàn yìí ọmọ sọ pé wọ́n mú kaná torí ọ̀rọ̀ ẹ̀sìn tí ọkàn irú rẹ̀ ọ jẹ́ mustami'a ìmá ń takúnà mustami'an àwòsá ilẹ̀ mẹ́ta náà wọ́n pa mùsùlùmí sí ìmá ń takúnà aliman kọjá àfọ́ onímọ̀ tọ́mọ̀ sí fatuwa ẹ̀sìn kọjẹ́ kanú eléyìn òní wọ́n ìmá ń takúnà mustami'an àbíkọ́ jẹ́ ní tí ọmọ tẹ́tí gbọ́rọ̀ àwọn àfá kánrin àwọn èèyàn náà wà lórí Facebook tí wọ́n pé kí làwọn àfá wí òun ni wọ́n ń ṣe ni wọ́n mọ̀ tẹ́tí gbọ́ so ìtọ́mọ́ tí wọ́n ń gbọ́ àfá kan tí wọ́n ń gbádùn àwọn fátúwà rẹ̀ tán rí pé ẹni Ọlọ́run lélẹ́yìí ni wọ́n máa fẹ́ bí nǹkan míì sáwọn náà láti wọ́n wá fẹ́ nífẹ̀ẹ́ níjù sí wọn èyí òun ni Kùránì hasarana minhu náà ni Imam Málíkì sì ń júwe pé ẹnìkan tá a máa gba ọ̀rọ̀ rẹ̀ láti òkè dé sálẹ̀ tá a ní yìnrìn ẹ̀wọ̀n lànàbì lẹ́yìn ànàbì kò sí mọ́ hátà àwọn sàhábà lẹ́sù màsùmín wọ́n ṣe màsùmún tá a gba ọ̀rọ̀ wọn látòkè délẹ̀ rárá tí sàhábà kan bá sọ̀rọ̀ a lè yìnrìn rẹ̀ wò yes a lè yìnrìn rẹ̀ wò máa pé àwọn sàhábà yìí lẹ́yìn àwọn ànábì Ọlọ́run kò sí fádùlù kò sí ẹnìkan tó tún ní ipò kankan níwájú Ọlọ́run àbí tó nípò kankan tó gbúdọ̀ nípò kankan wájú mùsùlùmí lẹ́yìn àwọn sàhábà wọ̀nyí tó ń ti bẹ́ẹ̀ lẹ́sù màsùmín a lè gbẹ́rọ àwọn sàhábà nísìn pé sàhábà sọ̀rọ̀ kan ká máa gbé sítẹ̀ gbé Àlájì Àgbà bálàjì Àgbà ti jẹ́ ní Ọlọ́run tó abadan torí tí ń bẹ láàrin àwọn Àlájì Àgbà àti àwọn sàhábà kò sí ẹ̀sẹ̀ wọn táàfilà afẹ́ máa wọn a gbọ́dọ̀ wọn pé a ti bí báyìí náà ni sánmọ̀ sí ara tí nǹkan mìíràn tún bẹ lẹ́yìn sánmọ̀ sílẹ̀ òun ni almasafa tí ń bẹ láàrin àwọn bàbá àwọn Àlájì Àgbà àti àwọn sàhábà ilman masafa wọn pọ̀ zuhudan masafa wọn pọ̀ takwa masafa wọn pọ̀ ibadatan masafa wọn pọ̀ qurbatan gbogbo nǹkan náà lu sáìdú àwọn sàhábà yìí wọ́n ṣe ríre pẹ̀lú pé wọ́n rí ń tèèyàn kan orí òun náà ní ṣáráfà sófúbà tẹ́nìkẹ́ kanú wa ò lè nímọ́
torí pé àwọn náà ikhtarahumullahu subhanahu wa ta'ala li suhbati nabiyyihi Ọlọ́run máa choose wọn ni they are choosing person láwọn sọ̀hábà wọ̀nyí ibi ọ̀rọ̀ àwọn sọ̀hábà kan mo fẹ́ lọ mo kàn fi ṣàpèjúwe ni téèyàn bá lè jẹ́ álímù tó ọ̀rá àfáà jẹ́ àfáà tọlọ́hun ni o kìí sàfáà tí ń wo ipẹ̀ kìí sàfáà gírígírí kìí sàfáà ọlọ́sẹ àfáà tọlọ́hun gẹ́gẹ́ kìí sàfáà pa ń lu bàndírì káàkiri kìí sàfáà pa ń fọwọ́ gbáyà ń jọ friday láà àfáà tọlọ́hun gẹ́gẹ́ al-alimu rabbani so tó ọba ti wá rí oúnjẹ kún mustamian yẹni tí ó máa tẹ́tí gbọ́ wọn ni pé tó máa tẹ̀lé in táwọn àfáà bá wí Ọlọ́run wá yóò gbóró àwọn èèyàn náà wọn ọ̀rá àfáà jẹ́ sẹ́wọ̀n Ọlọ́run yóò gbó àwọn àfáà Ọlọ́run ní yarfa illahu alladhina amanu minkum walladhina utul ilma darajat àwọn àfáà Ọlọ́run ipò wọn ga wájú wọn Ọlọ́run àwọn àyà oríṣiríṣi mo kí péjì dáadáa péjì albarka fáàmù súnà Ọlọ́run yóò gbọ́ àwọn àfáà ó gbé wọn sókè báyìí lẹ́yìn eléyìn òní ta lọ́rùn tún yóò gbó àwọn tí wọ́n ń tẹ́tí gbọ́rọ̀ Ọlọ́run tí wọ́n ń lò ní wọ́n yìí sáfà tí àwọn wọ́n máa béèrè ẹ̀sìn wọ́n sì máa tẹ̀lé wọ́n sì máa ní máa tẹ̀lé blindly tó máa gbólé tí wọ́n gbólé ló fi jẹ́ káfà náà máa sọ̀rọ̀ tó bá ń lójú méjì káfà náà sọ ẹgbọ́n ṣe yòǹbó wọn Ọlọ́run bọ́ ń sọ́bọ̀ ó wá ní àwọn tó yẹ pé yastami'una al-qawla àwọn ọmọ gbọ́rọ̀ ní wọ́n yìí sáfà ṣùgbọ́n wa yattabi'una ahsana èyí tán rí wọ́n dáa jù nínú gbogbo ẹ̀ tí wọ́n bá gbọ́lẹ̀ ìpé Imam Malik báyìí Abu Hanifa sọ báyìí Ahmadu sọ báyìí kìnnìkan sọ báyìí yattabi'una ahsana èyí tó wá dáa jù ń bẹ̀ ni wọ́n tẹ̀lé Allahu akbar Ọlọ́run yóò ń bọ́ àwọn náà ẹlẹ́ẹ̀kẹta ni kun sa'ilan tó bá rí pé tó bá yasubu alayk an takuna aliman fakun mustami'an in yasubu alayka an takuna mustami'an fakun sa'ilan kun sa'ilan jẹ́ni tí ó máa béèrè ẹ̀sìn fakot rákùnlẹ̀ yóò kílẹ̀ ọ̀rọ̀ yóò gbọ́ àwọn yíò náà fasalu ala dhikri in kuntum la ta'lamun kẹ́yìn náà lè dẹni tí ó máa mà díẹ̀díẹ̀ isalu ala dhikri ẹ máa béèrè lọ́dọ̀ àwọn àfá so ipò olóyẹ̀kọ́ wà nù mẹ́tẹ̀ẹ̀ta yìí tó yẹ kó gbẹ́nu rẹ bọ bàbá aládùn àbí kí náà ń pè ẹ́ tó yẹ kó gbé ẹnu rẹ bọ ọ̀rọ̀ ẹ̀sìn òfin wa ń bú àfá ẹ̀sìn kí lẹ́ fi ń wọ̀n kọ́dẹ̀ nìkan pè mí ságẹ̀ẹ́sì yọ kan ó ní ẹ̀dàkùn ẹ̀mí ọmọ pọ́n dókítọ̀ lé púpọ̀ èmi ọmọ pọ́n wọn li shakhsiyatihi bal li ilmihi Ọlọ́run fún wọn ní mímọ̀ ṣé ká máa ṣe nǹkan tọ́lọ́run ṣe ni Ọlọ́run fún wọn ní mímọ̀ wọ́n sì ń lo mímọ̀ náà lam yabkhal bi ilmihi bal yunfiquhu ala qadri ma wusi'a lahu min al-ilm dédé tọ́lọ́run fún wọn láyé rẹ̀ nínú ọmọ ń lò so wọ́n lè wá máa mọ̀sáìlù kan wá tí ò ní jọ opinion tiwa àwọn náà lè mú mi wá tí ò ní jọ opinion tiwa kò sáàbùrú mi eléyìn lẹ́yìn wọ́n wá ní ká má sọ orí Ọlọ́run tó ṣe fún wọn ká má fi hàn kírú eléyìí wá jáde kó máa bú dókítọ̀ sọ eléyìí lọ́wọ́ àfà àbáwà àfà bima fikum ana tí ìyọra mi kò mẹ́ so àkíyèsí leléyìí fẹ́mi àti yín àfà wa ẹ pera yín kọ̀rọ̀ àfà wa àgbà mùdírù ajígini wọ́n ti ń sọ àwọn gbà síhun láti jó ní kọ́lẹ̀ lómi tún fẹ́ tẹ́kẹ̀ bákan mọ́ lọ́wọ́ ẹ bẹ̀rù Ọlọ́run kẹtẹkẹtẹ èèyàn bá ti wá bìlọ́ǹgì síbi tẹ́ wà ó wá mí pé yóò ní ìsọ́f àbíyàn ní bẹ̀rù Ọlọ́run àbíyàn ń sábò sí abadan àfáàsì ni wọ́n láàyè wọn ọmọ kéwúlà wà láàyè wa so ẹjọ́ ẹjẹ́ ń plé ọ̀rọ̀ ọmọ náà ká lè kásẹ̀ ètò yìí lẹ̀ ó bà mínú jẹ́ gan kí wọ́n eléyìí ó máa sọ pé láti bo síbo torí Ọlọ́run kí ni ẹ ti tún lọ ẹjẹ́ ń wo àfáà Ridwan kí n lè plé rẹ̀ now. gbogbo àwọn eléyàn àwọn kan tó ní fífọ́ ní mánì Ridwanullah ayọ́n. kí ni tí dókítà sọ tó burú mẹ́. àwọn àfáà tí orí wọn ò bá pé ló jẹ́ pé ó dà pé skọ́nskọ́n ó ti ń mú wọn lọ́pọlọ. wọ́n ní ìṣẹ̀lẹ̀ sọmọ ní Ridwan àbí Ridwan. dókítà lélẹ́yìn ń sọ fún pé skọ́nskọ́n mú wọn lọ́pọlọ só lè dá orúkọ rẹ̀ kọ lára bí kìkan lọ́mọ yìí.
dédé ẹni tí ó kọ́ ọmọ yìí lẹ́kọ̀ọ́ Ọlọ́run rán sí ọ pẹ̀lú bó ṣe rí dókítà fún yìí yóò wọlá títóbi ìmọ̀ tí ń bẹ lára wọn yóò fi ìyà rẹ̀ jọ ó jìyà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àmọ́ yóò wá Ọlọ́run àjálà ìyà rẹ̀ láyé irú àrífín wo nìyẹn. ó ń bẹ nínú àwọn orúkọ táwọn èèyàn máa ń sọ àmọ́ kì í sùn lóko tó dà. ẹ máa gbọ́ òtọ́ àwọn èèyàn jẹ́ kan sábò sí ibi ọ̀rọ̀ yìí ni mo ráwọn ọmọ ìyá mi gangan nínú lọrí ń bí mo ráwọn ọmọ ìyá mi tọ́jọ́ rẹ̀ mi níbi lọrí ń bí táwọn náà ń kọ nǹkan lórí ọ̀rọ̀ Ridwan yìí ní intention pé mo fẹ́ dá sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bọ̀tẹ́ wá jẹ́ ń ṣàlàyé ẹ̀ bọ̀tẹ́ jẹ́ kí sọ̀rọ̀ dókítà ó ṣàlàyé níta fẹ́ sọ̀tàn náà bismillah. tó bá yá wọ́n sọ pé aládùn kí ló tún pọ̀ pẹ̀lú àwọn àfáà àwọn àfáà sì kò wà pé tó jẹ́ pé ó dà pé skọ́nskọ́n ó ti ń mú wọn lọ́pọlọ. wọ́n ní ìṣẹ̀lẹ̀ sọmọ ní Ridwan àbí Ridwanullah wọ́n bẹ nínú àwọn orúkọ táwọn èèyàn máa ń sọmọ àmọ́ kì í sùn lóko tó dà. wọ́n ní sáà lè sọmọ ní Ridwan dókítà wa ní wọ́n ní sáà lè sọmọ ní Ridwan wọ́n wá ní ó ń bẹ nínú orúkọ táwọn èèyàn mo fẹ́ kóòtù wọn alphabetically ni o wọ́n ní ó ń bẹ nínú orúkọ táwọn èèyàn máa ń sọmọ ṣùgbọ́n kẹ́ni ṣùgbọ́n náà. àwọn àfáà tí wọ́n fẹ́ tún dá padà sẹ́yìn ni. tó jẹ́ pé ó dà pé skọ́nskọ́n ó ti ń mú wọn lọ́pọlọ. wọ́n ní ìṣẹ̀lẹ̀ sọmọ ní Ridwan àbí Ridwanullah wọ́n bẹ nínú àwọn orúkọ táwọn èèyàn máa ń sọmọ àmọ́ kì í sùn lóko tó dà kì í sùn lóko tó dà torí pé gbogbo àwọn eléyẹn àwọn ọkọ tó ní fífọ́ ni má ni. wọ́n ní ṣùgbọ́n kì í sùn lóko tó dà ọ̀rọ̀ yẹn bá ṣe wú yẹn wọ́n á mọ orúkọ táwọn èèyàn máa ń sọmọ ṣùgbọ́n kì í sùn lóko tó dà tẹ́ bá wọ́n ṣe wú yẹn wọ́n ní ọkọ̀ òun ò dà kì í sùn lóko tó dà jù nítorí nìyẹn sòtò ẹgbẹ́ wọ́n ní ò dáa ní tó máa fẹ́ sọ pé ẹ̀sìn máa ẹ̀yin náà mọ personality doctor yọ́n wì kan ní kódà ṣùgbọ́n wọ́n ní kìí sóhun lóókọ tó dáa jùlọ kìí lè ṣe tó yà mọ̀ fún ní tàwí lo so lè ṣe mọ́ sí òwe àbí ẹ wá jáde fún doctor máa gbọ́ tí doctor bá sọ nǹkan lọ́la lónìí náà tó bá tún sọ nǹkan kan tí doctor bá sọ nǹkan kan tí ò bá bẹ́ sin Ọlọ́run mo ti ń bá ráyè láti sọ pé eléyìí ọ̀dà ìsọ̀ ìjáde wá sọ tó bá fẹ́ nu kan lọ́rin lọ́nà tí ò sínú lọ́rin ìjáde wá sọ tó bá wà nù lọ́rin ìníṣọ̀ kankan parí ẹ̀ nípa rẹ̀ tí ẹ bá láwọn àfẹ́ ìjálàbí gbogbo lọ́rin níṣẹ́ àfáà tó wà ń bẹ 95% wọn ìjálàbí ni kò sí níjáde òótọ́ nìyí 95% ìjálàbí ni òótọ́ nìyí ṣé gbogbo ìjálàbí wá lọ́mẹ́bọ mọ́ irọ́ nìyí kí ẹ ti gbogbo ìjálàbí lọ́mẹ́bọ mọ́ àwọn àfáà tó pọ̀ jù nù lọ́rin o Sufi ni wọ́n òótọ́ nìyí ẹnìkan ò ní bọ̀ ọjà sí yìí so àwọn kankan ń bẹ ṣùgbọ́n pé òsán bẹ́ẹ̀ nù lọ́rin òsóòsàn lọ́rin ní táwọn sọ nìyẹn a ní sàbòsí mímọ̀ àti ní sàbòsí dókítà abadan so tẹ́ bá sì di pé abásọ̀ kankan tó bá le àwọn ọmọ ẹranko kan kọ́lọ́n forí jìn pẹ̀lú wọ́ọ̀dù tí mo lò ní àmọ́ lè mọ́ta ìkọlù láwù lè ṣe dátì ṣébù yìí bílí bàáyìmì ní fi wọ́n jọ ọlọ́run náà wíbẹ̀ náà lùkwá ní wùláìkà kálí àní àmì bẹ́ẹ̀ ni fún adọ́lù àwọn ọmọ kan tí wọ́n mú àwọn dédé contemporary doctor nínú ìmọ̀ nínú èjì nínú ìjọgbìyànjú nẹ́sìn tí wọ́n á gbé fọ́tò wọn sí báyìí tí wọ́n máa lálà sí wọn látara mọ́ sí àlà kan àwọn òsì ń ṣe doctor bẹ́ẹ̀ ṣùgbọ́n dédé ń tẹ́ fi ń jó doctor ọ̀hún tẹ́ fi ń jú àwọn ìlàtara doctor tí doctor náà sì kọ́ṣẹ́ yín ẹ káwọn ló lè ṣe wáàsí kan gbogbo ẹ̀yàn tẹ́ ń ṣe báyìí wọ́n bá sọ fún wọn ni wọ́n stop bí wọ́n sì stop gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé doctor tí wọ́n ń ná owó fún wọn tí wọ́n ń rówó látara rẹ̀ tí wọ́n ń torí ẹ̀ bá àwọn èèyàn jẹ́ tí wọ́n níṣẹ́ mi ó gbé fọ́tò àwọn èèyàn àwọn àfáà ńláńlá ó gbọ́n sí báyìí tán bá ṣe wá sí mistake àwọn tó ń gbé fọ́tò wọn síbẹ̀ yìí tó bá jẹ́ bàbá àti ẹni sọ síbẹ̀ káwá ní bàbá rẹ̀ gangan làwọn ẹni tí wọ́n ṣe mistake yìí sàwa wọ́n jẹ́ àfáàlù súnà bí wọ́n jẹ́ àfáàlù súnà tó bá jẹ́ bàbá tiẹ̀ tó bí wọn lọ́mọ tó fara rẹ̀ bí ọ ló ṣe lọ́jà àfáà ló wá ṣe irú mistake yìí so gbé fọ́tò you bring their photo sórí tébù rẹ̀ láti mọ lálàsẹ wọn ó sọ pé dókítà ló ń defend dókítà náà sì ṣe wáàsí kankan fún ọ rí ìṣẹ́jú kan ni ìṣẹ́jú méjì ni pé ẹ̀yin ọmọ yìí kí wọ́n ṣe wáàsí kan fi kọ́ṣán yín ntẹ́mi sọ nìyẹn abadan èyàn ò gbúdọ̀ hate ní mímọ̀ kankan abadan ìwọ́n tó bá hate wọn kan yọ kó nu ọkàn rẹ torí gbogbo nǹkan lọ́lọ́ máa fún yàn yóò fún ọ lọ́fẹ̀ẹ́ á fún liman sha waliman lam yasha ẹni tí ó fẹ́ kò sí àmọ́ ìmọ̀
ìmọ̀ tọlọ́hun tó yóò fi ṣe tọlọ́hun Ọlọ́run ò ní fún ẹni kankan illa muhibban lahu àyàfi ẹni tó nífẹ̀ẹ́ sí tó ń tẹ́mi sọ nìyẹn. So gbogbo àwa àfáà àti irú àwọn tá à ń wí náà ẹjá bẹ̀rù Ọlọ́run jáná tíjọ́ tá a pàdé Ọlọ́run. So àwa là ń fún àwọn eléyìí láti jáde kìí sọ ọmọ kéwú kìí sàáfà kò bílọ́ǹgì sí nǹkan ní ẹ̀sìn kò mọ nǹkan pa ẹ̀sìn kó wá jáde kó máa sọ̀rọ̀ kò gbákùngbé sí ẹni tó tó ẹgbẹ́ bàbá rẹ̀ àbí tó ju bàbá rẹ̀ lọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí èyí sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ìlú là ń sọ sọ̀rọ̀ Nàìjíríà là ń sọ tó ń dá sí tó lọ kan èmi náà ẹlòmíín sọ̀rọ̀ ọ̀rọ̀ Islam ọ̀kan ẹ̀ àbáyé ẹsẹ̀ sùúrù kọ̀ọ̀kan ẹ̀ kí lọ́mọ táwọn afá ń jà sí tó wọ́n fẹ́ pa àwọn àfá sákèsí ó pè wọ́n kọ̀rọ̀ wá nọ́mbà wọn wà á pè wọ́n ní àwọn míì ń pè àwa náà lẹ́yìn pé ò sars ẹ̀dàkùn àwọn rí ibé ẹ̀dùn tó tún pè mí lẹ́ nínú àwọn ọmọ ìyá mi Italy náà wà báyà wọn mọ̀ wọ́ báyìí kí ọ̀rọ̀ dókítà mo rí pé háàṣì púpọ̀ ẹ̀sìn báyìí mo ní wá jẹ́ wá sàlàyé fún mo sì wá kílẹ̀ sí wọn tí mo sọ fún wọn kọ̀rọ̀ ẹ̀ tó ń ta gbangba yìí nígbà tí sì béèrè owó lọ́wọ́ ẹni kankan. So ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo ẹ̀yin àfáà wa tá a jọjọ́ mọ kéwú gbogbo àwọn àfáà wa náà ẹ wá bẹ́ẹ̀ sì tún àárín yìí ṣe. Àwọn èèyàn mọ̀ pé mọ́sálà ẹ̀sìn lájọ́ ń fà ó ti dàbí nǹkan míì ẹ wá gbọ́ ọmọ. So dókítà wa ní ẹ jẹ́ ń play rẹ̀ sí pé ó wà nínú ọkọ̀ táwọn èèyàn máa sọ. àwọn akẹ́kọ̀ọ́ ló yọ́nú sí ṣùgbọ́n pé Olúwa ti yọ́nú sí ẹlẹ́yìn ó bùkátà ìfarabalẹ̀ díjọ́ gbẹ̀ndàlùpé. a máa yọ̀gbẹ́ kà fún wọn. Dr. Sharof àti ẹ̀yin adarí ẹ̀sìn tó kù nínú ẹ̀sìn Islam yẹn ibi tẹ́ bá pa Islam jẹ dé Ọlọ́run ó bí yín. Gbogbo yín ti wá gbé Islam kúrò lọ́dà òfin tí Ọlọ́run fi sílẹ̀. Kí ló máa ń pa òfin? Kí ni tí bọ̀bọ̀ yìí máa ń pa òfin Islam? Tó lè sòfin ẹyọ kan náà ẹ̀wọ̀n òfin Islam. Tó níbi tẹ́ bá bẹ́ẹ̀ sí Islam kí ni tí wọ́n bàjẹ́ lára Islam lórí pé Ridwanu tó kọ téèyàn lè máa tán lè máa sọ ọmọ ni àwọn èèyàn á máa sọ ọmọ bẹ́ẹ̀ ṣùgbọ́n kò sínú àwọn orúkọ tó dáa tó yẹ kéèyàn máa sọ torí pé orúkọ yẹn ní àfọ̀mọ́ nínú tó bá bí èmi nísìnyí pé kí ni opinion mi nípa masala yìí màá ní ìlọ pẹ̀lú dókítà kó sì dájà kó sì falà kò fàjà rárá àtọ̀ dókítà ó lẹ́rìí tí wọ́n gbé gẹ́gẹ́ bí onímọ̀ wọn kàn ní sọ̀rọ̀ láì lẹ́rìí wọ́n ní tí wọ́n bí wọ́n pé kí lẹ́rìí dókítà gbogbo ẹ̀yin tẹ́ ń jáde náà ẹ̀kọ́ bí wọ́n náà tí wọ́n bá wá dáhùn ìgbà wọn kẹsì wá máa wọ́n ti pẹ̀lú ọ̀rọ̀ tọ̀hún bá falọ́ wọ́n ti bí dókítà ẹ jáde ẹ sàrẹ́ láyé pọ̀ ní nǹkan kan sí so ló jẹ́ káwọ́ jáde so gbogbo eléyìí ń sìn so èmi ò lọ pẹ̀lú wọn wọ́n lè lọ pẹ̀lú wọn kó fájà ọ̀rọ̀ mímọ̀ ni so ìdí wọ́n sì sọ nínú àwọn tí wọ́n gbẹ̀rí tán sọ láì tí ìbí wọn gan èmi gan mọ́ nínú àwọn nǹkan tí wọ́n gbà alẹ́ tí wọ́n fi sọ̀rọ̀ yẹn tó sì fẹsẹ̀ rin lẹ́nu ẹ̀sìn lórí tí wọ́n sọ yẹn so èmi náà sì tún wà táwọn èèyàn tó sọ tó tún fẹsẹ̀ rin lẹ̀ èyí táwọn tí wọ́n sọ eléyìí ń lèmi tẹ̀lé àwọn mú kan kó fàjà wọ́n tó bá tẹ̀lé dókítà wọ́n sọ ọmọ Ridwan náà kú ní ọpa okó ara rẹ̀ dà so tó máa ṣe wá ní pé kò dáa kéèyàn máa sọ ṣé wọn lẹ́rìí ni wọ́n lóhun kò sínú àwọn ọkọ̀ tó dáa jù níjọ́ tó ànábì ń ka àwọn ọkọ̀ tó dáa jù tó kárí Ridwan sí ni níjọ́ tó ànábì ń ka àwọn ọkọ̀ ó sà ka àwọn ọkọ̀ tó dáa jù tó fẹ́ ká máa sọ ànábì ń ṣàlàyé ẹ̀ nítorí fẹsẹ̀ rìn lẹ́nu àdìsí ànábì sallallahu alaihi wasallam tí dókítà bá ní òkè Ridwan ò sínú àwọn ọkọ̀ tó dáa jù wọ́n bí ànábì àwọn ọkọ̀ wo lánàá ànábì sì sọ àwọn ọkọ̀ tó dáa jù ànábì sọ àwọn ọkọ̀ tó dáa jù so ká jáde báwọn èèyàn ṣe ń jáde ní kálukú kọ̀ọ̀kan jùlọ àwọn tó ń jẹ́ Ridwan so àwọn ọmọ jẹ́ Ridwan wa lọ ṣùgbọ́n a ti ń yẹ̀yẹ́ àwọn àfa wa jù ní àwa tá jẹ́ mùsùlùmí òsì a ti ń yẹ̀yẹ́ wọn jù kí wọ́n eléyìí máa sọ̀rọ̀ ẹ̀rọ ọ̀rọ̀ tí ń sọ. ìgbé Islam kúrò lórí wípé kí lọ́lọ́run wí ẹ ti ń lo ìròrí titi yín. ó ní wọ́n ti gbé Islam kúrò lórí kí lọ́lọ́run wí kí ni tí wọ́n mọ̀ tọ́lọ́run wí pọ̀ dá sí ìnísìn kí ni tọ́ mọ̀ tọ́lọ́run wí kí lọ́ mọ̀ tá nẹ́bí wí tọ́ ń gbẹ́nu rẹ sí tó bọ̀ kò ń tẹ̀bí rẹ̀ wàláhì ẹ̀bí àwọn àfáàní
bá ti rí nǹkan kan tẹ́nì kankan sọ báyìí mọ̀ ń tọ́gbẹ́rì tó gbójúlé o ti sáré jáde o ti sáré ìkànnà mò ń sọ bóyá ọ̀rọ̀ kan náà níjẹta èyí kan tán pè ní tanímọ̀lá tó o fẹ́ ṣe kọ́lẹ́sìn fún àfà Kamilu lórí nìkan méjì kí lọ́mọ tí ìwí kí ni ìwí kan tó yí ọ tó lọ jòkó sẹ́gbẹ́ kan so rú àwọn àfà wa yìí mọ́mọ́ dá wọn kọ́ ẹni máa dá ẹni máa ti mọ̀ pé ń wà láàkan tí kan wá ní káàkiri ni so ó bí mi léèrè tèmi lẹ́yìn kó bí mi léèrè tí ó bá tẹ́ Ọlọ́run kò sì wá jáde ń gbọ̀n kó bí mi kílẹ̀ rí mi lórí ẹ̀ àbí kílẹ̀ rò mi lórí ẹ̀ so wọ́n dákun gbẹ̀yìn àfà wa so tẹ́ jẹ́ àfà wa léni ẹjá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹjá ẹ dákun ẹjá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pàápàá jùlọ pẹ̀lú àwọn àfà wa gbogbo tí ń kálukú bá wo lè so mọ́ ẹ̀sìn ti dí bákan àwọn aṣọ ẹ̀sìn ó sọ̀rọ̀ tó pọ̀ gan o wọ́n ti wá ẹ jẹ́ kí n play ọ̀rọ̀ rẹ̀ díẹ̀ sí bóyá bí ìṣẹ́jú kan sí. ẹ ti ń lo àtinúdá yín yẹn sì ti gbàgbé yí pé ìmọ̀ ló ní àdínní ọgbọ́n orí ògbé. Dr. Sharofu ọ̀rọ̀ tí ń sọ nísìn ń bá wí ìmọ̀ ló làdínì dókítọ̀ onímọ̀ ni wọ́n ń fi ìmọ̀ sọ̀rọ̀ ìwọ́n ń lọgbọ́n orí ọjà rẹ̀ síta ń bú dókítọ̀ kí ẹ ká wọ́n máa sọ̀rọ̀ ọ̀rọ̀ kọ́rọ̀ ni irú eléyìí. àti èyí tó kù ẹ ti wá sọ ẹ̀sìn Ìsìlámù di ẹ̀sìn. tó tẹ́ rò pé dókítọ̀ nìkan ní ń bú ni gbogbo ẹ̀yà afá náà ní ń bú gbogbo ẹ̀yà afá wa yòókù náà àtẹ̀yìn yòókù eléyìí. Allah bẹ́ẹ̀ ṣe ń bá àwọn ẹlẹ́sìn tó kù fa wàhálà lẹ́yìn gangan lẹ́ ń dá wàhálà lẹ́yìn inú ẹ̀sìn yẹn. so àwa tún ò ti useless àwọn àfáà wa débi pé irú èyí tí ń dẹ́wò yìí ṣé pásítọ̀ Adébóyè pásítọ̀ àwọn rìdíìmù ṣé àwọn ọmọ ìjọ rẹ̀ àṣẹ̀ṣẹ̀ ń rí táwọn kìrìsìtẹ́nì ń pariwo rẹ̀ síta ni ń jò lọ́mọ aládùúgbò àbí kí náà ń pè yìí lọ jáde tí ń takù pásítọ̀ Adébóyè ń jò làwọn kìrìsìtẹ́nì kan jáde tí wọ́n ń takù pásítọ̀ wọn báyìí ń jò làwọn mùsùlùmí jáde tí wọ́n ń rí láì fi pásítọ̀ èyí tó bá lọ rí bí yìí náà lọ́nà gánmọ́ bí Oyèdégbò tó náà wà bí bí ṣe ń lálà sí àwọn èèyàn tó so níjó ní kírísítẹ́nì kan bọ́ta ní lálà sí lórí social media káwá fi kírísítẹ́nì lẹ́yìn jò mùsùlùmí kan ni wọ́n wá lọ gbé pásítọ̀ wọn àwọn pásítọ̀ àwọn kírísítẹ́nì tí wọ́n lálà sí rẹ̀ ṣé wọ́n máa já ní torí pé àwọn ọmọ wọn àwọn mùsùlùmí àwọn ọmọ ìjọ wọ́n máa pọ́nlé àwọn àfá àwọn fún wọn tó ń tí bí wò sí sí lójú ọ̀nà yìí Ọlọ́run sì kìlọ̀ fún wa gbogbo wa tí mùsùlùmí wù lẹ́ni sí àtọwọ́sí àwọn àfá wa ìwà àwọn tí è ṣe mùsùlùmí ni ìwà àwọn tí è ṣe mùsùlùmí gbogbo ìwà tí mùsùlùmí wù síra wọn lẹ́ni ìwà àwọn tí è ṣe mùsùlùmí ni ẹ ń wí fún yín nìsín àmì ẹgbọ́rọ̀ ma kàtàkàtà yìí síwájú sí. ẹ fún gúnmọ́ra yín ìtí ó gbéra wọn lọ ilé ẹjọ́ ń gbéra wọn lọ ilé ẹjọ́. kí ló kàn ẹ́ kí ló kàn ẹ́ kí ló kàn ẹ́ ìgbàjẹ́ yẹn máa pọ̀ gan ó wá gbọ́ àmì ẹ̀yìn ń sọ̀rọ̀ sí Dr. Sharaf ta ni ẹ́ bí bàbá rẹ̀ sì ta kárí ẹni tó bí ẹ ọ̀rọ̀ mímọ́ wọ́n sọ̀rọ̀ mímọ́ ń sọ̀rọ̀ náà lè láìwá iná ilé torí yín pé kí ni tábà náà ń láìkì iṣẹ́ kan torí ẹ̀ lọ́nà ṣe láì lò wọ́n bá ẹ mọ̀ bí tí bàbá yẹn tó ti jẹ́ tó dàbí gbà yí pé nǹkan mú wọn ní ọpọlọ o èmi ò ra yóò ṣe o torí yí pé ọmọ yìí bàjẹ́ gan ó bàjẹ́ gan èyí tọ́lọ́run gbé Dr. Malam Yusuf Adékọ̀jù kọ́lọ̀ bá ṣàlékún dáadáa tó gbé wọn kalẹ̀ fún tí wọ́n ń ṣe dáadáa gbogbo àwọn aláìlẹ́kọ̀ọ́ tí wọ́n ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ both in Islam and Christianity àtàwọn míì inú àwọn oníṣẹ̀ṣe náà Ọlọ́run kalẹ̀ gbé wọn kalẹ̀ kí wọ́n máa correct gbogbo àwọn tí mẹ̀ndúlà àwọn bá ti ní problem kí wọ́n bá wọn ṣe correction fún àwọn mùsùlùmí náà wọ́n tún fọn rere rẹ̀ tí wọ́n ń bẹ ní ìlú kọjẹ́ sẹ́rù ọmọ yìí ní sìkáníkò ti lọ òkè kúrá
tó ti sọ̀sẹ̀ kan àbí méjì ní ẹ̀pẹ́ ilẹ̀ ìjọ wà ilẹ̀ ìjọ ẹ̀wọ̀n jọ náà ṣé yóò ní àyà tí máa sọ̀rọ̀ sí dókítà nísìn kí lọ́mọ̀ tá ń sọ̀rọ̀ sí lórí ẹ̀sìn Islam ó wá tẹ̀ á sọ̀rọ̀ níwọ̀nba wọ́n ń bú wọn òun useless wọn tí wọn ò dákọ rẹ àyà kò wọ́wọ́ yìí. iṣẹ́ kan ò dáa ká lè bọ́ sórí iṣẹ́ míì òun ni Ọlọ́run ṣe kí ni ló ṣe dáṣẹ́ tó pọ̀ torí wípé tí wà lẹ́sìn kan bá pọ̀ kéèyàn lè bọ́ sẹ́sìn míì náà lọ́lọ́run ṣe dá ẹ̀sìn tó pọ̀. ṣé àti mọ̀bí tó ọmọ yìí dé mọ̀ wá kúrò nínú Islam kúrò ń bẹ̀ ta ló rò pé kí ni ìwúlò rẹ̀ nú ẹ̀sìn náà so rò pé ó kún Islam lọ́wọ́ ni àbí population ó yá pọ̀ ni Islam ò ní di population Islam ò ní di population. Olúwa mi bismillahir rahmanir rahim ó ní alam yaani lilladhina amanu an takhasha'a qulubuhum li dhikrillah ẹ̀yin àfà ẹ̀yin àwọn ọ̀dọ́ tá jẹ́ ọ̀dọ́ alùsùnà ẹ̀yin àwọn ọ̀dọ́ tá jẹ́ ọ̀dọ́ Sufi àwọn ọ̀dọ́ Islam lápapọ̀ ẹ̀yin àfà wa lápapọ̀ lọ ní alam yaani ṣé kèé tásìkò ní ẹwà tí bí ọdún bí 8 àbí jù bẹ́ẹ̀ lọ eléyìí ní what about you ìyọra mi kó mẹ́ so èyí tí n bá ṣe tí ò bá jẹ́ torí tọ́lọ́run mẹ́ kọ́lọ́run mọ́ fún mi lẹ́san rẹ̀ àwọn ẹgbẹ́ ibi tí tẹ́ bá ti rí mi kan torí tọ́lọ́run níbi tí yọ́ san mi lẹ́san rẹ̀. alam ya'ni lilladhina amanu an takhasha'a qulubuhum li dhikrillah ṣé kò tí ì tásìkò ni tọ́kàn wa ó máa ṣe ń tọ́lọ́run fẹ́ ń tálí Kùránì pèpè sí wa ma nazala minal haqq àwọn òdodo tọ́lọ́run sọ̀ kalẹ̀ alam ya'ni alwaqtu an ta'malu bihi ká máa ṣiṣẹ́ pẹ̀lú tọ́lọ́run sọ̀ kalẹ̀ nínú Al-Qur'ani ọlọ́wọ́n ni wala yakunu kalladhin utul kitaba min qabl ẹ má dàbí àwọn kan àwọn tá a fún tírà ṣáájú yín àwọn ìjọ tó wáyé ṣáájú yín tọ́la bí imul amadu tọ́la bí imul zaman nígbàtí àsìkò pẹ́ lórí wọn wọ́n bẹ̀rẹ̀ sí ṣe yédèrèdè yamayama sẹ́sìn ọlọ́run fa aktharu umul fasikun òbílẹ̀ jẹ́ lọ́pọ̀lọpọ̀ wọn. Aljamali Seifullah ó ní àwà ní olóyìn gan wà ní àwọn tí ń ba Islam jẹ́ lákò táìpù rẹ̀ síbi àbí kí n fún nọ́mbà mi kò pè wọlé pé ọ̀nà ẹyọ kan tí mo fi ba Islam jẹ́ kó ṣàlàyé táìpù rẹ̀ síbi ní mọ̀ blọ́ọ̀kẹ́ ọ̀nà ẹyọ kan bá mi táìpù rẹ̀ síbi abẹ́rẹ́ omi náà tó bá tún mọ̀ táìpù rẹ̀ síbi tí mo fi ba Islam jẹ́ ọ̀nà ẹyọ kan tí wọ́n ṣàlàyé ẹ̀ fún ẹ. So òun ni pé ń pèrà mi sákèsí usi nafsi wa iyyakum bi hadhihi al-maw'idha al-mutawadi'a fi hadha an-nahari al-mubarak ń pè gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú ẹ̀sìn ní tẹ́ jẹ́ mùsùlùmí tẹ́ ń tẹ̀lé àwọn àfà lọ́tún lósì lọ́kùnrin àti lóbìnrin èyí tẹ́ jẹ́ àwọn tá jọmọ kéwú tá ń tẹ̀lé àwọn àfà lọ́kùnrin àti lóbìnrin pàápàá jùlọ gbogbo ẹ̀yin àfáà yín bàbá wa gbogbo tí ó dàrú nú ẹ̀sìn má dàrú gbogbo tó ti jẹ́ pé àwọn èèyàn ti dàgbàlé lórí nínú ìtumọ̀ Kùránì báyà túmọ̀ hijab ìtumọ̀ hijab ń bọ̀ wá sọ̀rọ̀ nípa hijab a ti sọ̀rọ̀ ní àìmọ̀ ìgbà nípa hijab àmọ́ lélẹ́yìí ń bọ̀ wá sọ tí mo fẹ́ ṣe kó jẹ́ wáàsí tí ó jẹ́ shamilan so fún àwọn èèyàn kí wọ́n lè mọ al-illa allati li ajliha awjaba Allah subhanahu wa ta'ala al-hijaba ala nisa'i hadhihi al-umma torí kí Ọlọ́run ló fi pàtàkì kóbìnrin ó máa lo hijab lílò tẹ́jẹ́ ń bẹnu al-Qur'an ìjọ́ràn èèyàn ní àbí èsè sọ̀rọ̀ èèyàn fún mùsùlùmí ó lè jẹ́ bí méjì wá sí bí méjì àbí mẹ́ta mo fẹ́ ṣe lórí ẹ̀ àti àwọn tá jẹ́ mùsùlùmí tá láwọn ọmọ obìnrin nínú ilé ìbò láwà Nàìjíríà láwà bí ẹni wẹ̀ tá bá wà
so ó yẹ ká ní ọjọ́ kan Sunday ni pa àwọn obìnrin tó bá ti ń grow up àti ìyá wọn ká pè wọ́n jókòó bó ló ṣe yẹ kí wọ́n máa múra kí là sí Ọlọ́run alukurani hadith títí ẹ gẹ́gẹ́ bí bàbá tó bá ṣàlàyé ẹ̀ fáwọn ọmọ rẹ̀ ó jìyà níwájú Ọlọ́run kódà bí irun rẹ̀ pé báwẹ̀ rẹ̀ pé bí sàká rẹ̀ pé tó lọlé hajj t'Ọlọ́run gbà tó wá pé àwọn ìyàwó rẹ̀ kalẹ̀lẹ̀ kó ṣe wá kó ṣàlàyé hijab fún wọn kó sì fún wọn ní rísìsì tí wọ́n fi máa lò tó fi jọ́ra yẹn torí jọ́ náà Ọlọ́run pa ànábì ni yá ayú ànábì jòkó kalẹ̀ ó wá jòkó fẹ́ bọ́ sọ̀rọ̀ ni Olúwa ní kúlílé azwajika pé àwọn ìyàwó rẹ̀ náà jòkó bẹ́ẹ̀ mi ṣe pè ọ́ jòkó ó bá ti dìde tán sìn bẹ́ẹ̀ ni kó ṣe fáwọn ìyàwó rẹ̀ kúlílé azwajik pé àwọn ìyàwó rẹ̀ jòkó lẹ̀ wa banatika àwọn ọmọ rẹ̀ náà fi wọ́n kún wọn Aisha jòkó ń bí radiyallahu ta'ala anha yalla Maimuna jòkó ń bí radiyallahu ta'ala anha Zainab ọmọ Ànábì jòkó ń bí radiyallahu ta'ala anha Fatima ọmọ Ànábì jòkó ń bí radiyallahu ta'ala anha kọ̀kan wọn ọkùnrin o ayu annabi ìròyìn sí Ọlọ́run kúlílé azwaji kí àwọn ìyàwó rẹ̀ pé wọ́n jòkó wa banatik àtàwọn ọmọ tí wọ́n jáde àwọn ọmọbìnrin tí wọ́n jáde nínú rẹ̀ pé wọ́n jòkó wa nisa'il mu'minin àti gbogbo àwọn obìnrin àwọn mùmínì tí wọ́n gbà fún ọ obìnrin wọn bí àwọn ìyàwó wọn obìnrin wọn bí àwọn ọmọ wọn náà lóbìnrin bọ́ bá pé ogun wọn jòkó tán kọ́lọ̀n sẹ̀ ní kọ́lọ̀n kó tó gbà náà bì gan jòkó sẹ́ẹ̀tì mọ̀ pé n tó fẹ́ pa aláṣẹ rẹ̀ amúnún azim ọ̀rọ̀ kan tó tóbi lọ́lọ́run fẹ́ sọ ọ̀wá ní ká náà bí ó jòkó lásán kàmá lọ wí fún wọn kẹrin ayà lọ kàmá lọ wí fún ara Ọlọ́run pa náà bí yòkó ni fa amarahu an yujlisa nisa'ahu wa banatihi wa nisa'il mu'minin gbogbo àwọn tí wọ́n gbà fún amarahu subhana an yujlisahum amamahu wa an ya'izahum bi hadhihi al-maw'izah aw an ya'murahum bi hadha al-amr amru won Olúwa ní kíni tó wá sí wá pé ogun ọjọ́ kó tán kíni nǹkan náà yudinina alayhinna min jalabibihin an bọ̀ wá ṣàlàyé rẹ̀ ó lè já lẹ́yìn ó sì lè jẹ́ ọ̀la bí ìsìnlá lábẹ́rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ sí kó jẹ́ episode bí méjì àbí mẹ́ta ìfẹ́ kó pọ̀ kódà yín record in audio tí ìfìlẹ̀ send sáwọn gúrùpù àwọn kọ̀ọ̀kan àtàwọn kọ̀ọ̀kan tí bá tún mọ̀ tán jẹ́ àwọn èèyàn mi lórí WhatsApp láwọn obìnrin láwọn ọkùnrin láwọn ọ̀dọ́ ọlọ́kùnrin láwọn ọ̀dọ́ lóbìnrin pé eléyìí kìí ṣe pé kọmọ lọlé kí wá ní tí bàbá gbúdọ̀ mọ̀ ń pa rẹ̀ tí ó jòkó tí ó pa àwọn ọmọ rẹ̀ ó ní ẹjẹ́ ń dẹ́lé lóhun ó ní what is your job iṣẹ́ mi tí ń ṣe náà ní ń pè àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́hun iṣẹ́ tí ń ṣe ò ṣe so Adémọ́lá Adébáyọ̀ àbíkí lọ́njẹ́ mo ní comment on comment láti àwọn èèyàn tí bá mi handle rẹ̀ so ẹlòmí ó bèrè yóò ní ẹ níṣẹ́ ṣé wọ́n níṣẹ́ iṣẹ́ táwa ń ṣe iṣẹ́ ní bọ́ọ̀ bá mà iṣẹ́ tá ń ṣe yìí kò sí iṣẹ́ kan àṣírọ́fù wa afdalu min hadhihi al-mihna min hadha al-amal níbi ìmọ̀ pé èèyàn sójú ọ̀nà tọ́lọ́hun owó mo béèrè lọ́wọ́ ẹnìkan rí gbéyà fún mi lówó mo fẹ́ ṣe dáwà ní ṣe dátà fún mo fẹ́ ṣe dáwà ẹni tí bá béèrè rí kọ́ sọkọ́ jáde so àbí fóònù mo ní ọ̀rà fún mi tó fi wá ní iṣẹ́ kí ni ṣe kí lọ́kàn pẹ̀lú tí ń ṣe gbogbo tátà lọ́wọ́ rẹ ni láwọn ọmọ àlè tó bá jẹ́ mùsùlùmí ọmọ àlè mùsùlùmí ni ọ́ gbogbo àwọn tó ń ṣe skit tí wọ́n ń sídìí ilẹ̀ láwọn ọkùnrin láwọn obìnrin níjò lẹ bí wọ́n lẹ kọ́ síbi tí wọ́n ti ń ṣe pé ò níṣẹ́ báwọn yẹn máa ń pèèyàn sójú ọ̀nà tọ́lọ́hun lọ́dọ̀ tí wọ́n ń kọ́ sílẹ̀ ń kọ́ sọ́dọ̀ àwọn àfáà míì náà tí wọ́n ń pèèyàn àwọn mùsùlùmí náà sì ni what is your job níṣẹ́ ṣègbà ṣàwó àwọn tó ń ṣe skit tí wọ́n ń ṣì àwọn èèyàn lọ́nà àwọn tí wọ́n ń kọrin àwọn ń ṣe wá sí ni àwọn tí wọ́n ń kọrin bí àwọn Saheed Òṣùpá béèrè pé kí ni iṣẹ́ wọn wọ́n ń kọrin wọ́n ń ṣe eré ìtàgé àwọn eléré pé wọ́n níṣẹ́ eré lẹ́ ń ṣe pa àwọn tí wọ́n ṣẹ́ tí wọ́n kalẹ̀ ń ṣe gan wọ́n pè eléré àwọn èèyàn wọ́n ń pè àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́hun ń gbà ayé bàjẹ́ tí mùsùlùmí ọdún wọn àwọn àfà wọn wà fálúlẹ̀sì lọ́dọ̀ wọn ní fálù wọn ní kíma kankan mọ́ àwọn tí wọ́n kalẹ̀ ń ṣeré ẹlòmí ò níṣẹ́ tó ti di bílíọ̀nìà skit lásán ní ṣe ń pa àwọn èèyàn lẹ́rìn yóò wo obìnrin kan yóò sì di rẹ̀ yóò ní ọmọ gbọ̀ndí kò bá jẹ́ ìyàwó tí ẹni yóò ní ọmọ gbọ̀ndí lórí social media kò bá jẹ́ ọmọ rẹ̀ ní yóò gbà láyé kó ọmọ gbọ̀ndí ibi à ń gbọ̀ndí yìí à ń múra bí ọ̀dẹ̀ à ń ṣèbó bí ọ̀dẹ̀ bí ẹlòmí ti kó gbogbo ayé yọ
ilé tó kọ́ olóṣèlú ọkọ̀ mọ́tò tí ń lo olóṣèlú òlò ẹ wà láwọn èèyàn tí wọ́n ń pè àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́hun pé táwọn ọmọ tí bá ti sórí ibú àwọn ọmọ tí wò ní sórí ibú àwọn tí ń bọ̀ ò ní sórí ibú ẹ mà ní kí ni iṣẹ́ kí náà ń ṣe kí ló kọ́ pẹ̀lú iṣẹ́ tó ń ṣe ọba dàlì kí á mọ̀ ayé yìí náà ni báyìí náà ṣe ti ń rí ẹ̀yin náà ti ń rí ọlọ́run tí ń fi hàn yìí ń táwọn àfà ń ṣe tó gbọ́ àwọn àfà mo rọ̀ wá ẹjọ́ nítorí tọ́lọ́hun láti ní lọ ẹjá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn àfà wa pẹ̀lú àwọn aṣáájú wa nú ẹ̀sìn ata taba ní ikhtilaf fi mas'alatin ma min al-masail ad-diniyya so pàápàá jù lórí tí ẹnu àwọn àfà ò bá kò lórí ẹ̀ ẹjá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn tẹ́lẹ̀ bá mú tiẹ̀ tàbá tẹ̀ fẹ́ àdírẹ́sẹ̀ látorí tèmi náà ẹjá àdírẹ́sẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú farabalẹ̀ pẹ̀lú ládàbí ọlọ́run ó tún mú àyè wá pẹ̀lú ògo ọlọ́run látún sọ jù báyìí lọ àwọn pẹ̀lú ògo ọlọ́run lọ́la kí má nílé ní bóyá lálẹ́ ọ̀la tó ní màá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí hijab láyè fi dá ọ̀rọ̀ wọn ṣẹ̀ṣẹ̀ tún wú jáde ní àìpẹ́ yìí ni so láti ọ̀dọ̀ ìkànnà àwọn àfáà wa lẹ́kọ̀ọ́ tọ́jọ́ ọmọ ilẹ̀ yìí náà so kìí ṣe ìfi fún wọn lé sí ọ̀rọ̀ abadan ṣùgbọ́n ìfi ṣàlàyé kí ni jẹ́ hijab gan ojú kí ni ṣẹ̀rí àfihàn tọ́kàn mí nìyẹn so anybody ní dẹ́nì kankan fẹ́ni kankan lé sí ọ̀rọ̀ àwọn tẹ́lẹ̀ tí ń bá jáde màá jáde láti wá ṣàlàyé ẹ̀ so ọ̀rọ̀ gáàrù ìhìrà sánábì lọ́wọ́ mi àbí ọ̀hún sí ń bẹ̀ èyí ò náà clear bí sánmà sí clear ni tó rùn clear sánmà ẹni tó wà ń bẹ̀ Abubakar ni so pẹ̀lú gbogbo ń tẹ̀yẹ fi wọ̀n so ọba àlekẹ́ọ́lá tó lò ní tọ́lọ̀lá tọ́lọ́jọ́ gbogbo tó ní biyadihi malakutu kulli shay'in biyadihi malakutu hazihi as-samawat wa hazihi al-arad wa tasarrufati ma baynahuma so abẹ́ pẹ̀lú malaka gbogbo nǹkan tí ń bẹ lọ́wọ́ rẹ̀ so an yudima alayna ni'mata wa an yumitana ala hadha ad-din mu'minin muslimin بقول لا إله إلا الله أقول هذا وأستغفر الله لي ولكم والسلام عليكم ورحمة الله تعالى وبركاته